Kábíyèsí o. Ìlú tá a wà yìí abẹ́ Ìbà ọ̀gbọ̀n ni àpèjá rẹ̀ abẹ́ Ìbà tó bẹ̀ ní ìtàn ní abẹ́ ṣùgbọ́n gbà tó di bá ṣe ń pè é Ìbà àkókòṣà fi di abẹ́ Ìbà torí pé tó bá wo àyíká gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí wà tẹ́tí wọ ìlú òkè ló yí wá ká lápá wà níbi tẹ́lẹ̀ yóò lè wá pè níbi fáàlì ló yí wá ká àwa bá sí ibi tá a wà ní lórí ìṣẹ̀lẹ̀ ibi tá a dé sí láti Ilé Ifẹ̀ àbúkọ̀ Kejì ọ̀tọ̀ àwòrán wọn ní pé ká gbéra kó bẹ̀ ká máa wá ibi tó júwe tó wá jẹ́ pé bí ni wọ́n júwe fún wa sí ibi tá a wà bá sílẹ̀. Jẹ́ èèyàn tí ó pé àtọ́nà ayé ẹgbẹ́ lọ́rẹ̀ lè ṣe àyájọ́ ọjọ́ bí ẹni tó fi Ọlọ́run tó pé ìṣẹ̀dá ni pé ká fi ara sin àwọn ènìyàn àdẹ̀ni pé àrípò ní í ṣe pẹ̀lú bí wọ́n ṣe bí wa àdúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn òbí wa torí ló wà ní ipò tá a wà yìí kò ṣe ipò pé ó kàn yà lé wú ẹ̀ wọ́n gbọ́dọ̀ bí ẹ sí inú rẹ̀ tó tún jẹ́ pé inú ẹ̀jẹ̀ tó ti wà ń bẹ̀ yẹn kò ti láwọn kọ̀ọ̀kan tó ti máa bá wa a tó wá jẹ́ pé wọ́n bá bí èèyàn kọ́ yẹn tó tún ara rẹ̀ gbogbo ẹ̀dẹ́ nìkan tó so mọ́ pé àwọn òbí èèyàn àwọn ẹbí èèyàn àti bàbá wa ní ọmọọba Joseph Adékúnlé Okùnoyè ìyá wa ní olóògbé Francisca Adéogún Okùnoyè so tító ti kọjá ti lọ sí 60 ọdún tí wọ́n bí wa a sì ti rìnrìn àjò àkàwé díẹ̀ pọ́pọ̀ tó ti wà lọ́kàn wà ní pé ibi tá a ti bíyàn orílẹ̀-èdè ẹ̀tọ́ bá sì rí orin àjò wa kódà ìkan nínú àwọn dìgírì tá a gbà orí ọ̀rọ̀ ìfẹ́ tá a ní sí ibi tán ti bí wa kan ló dálé ní orí tó rà kí nígbà gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń sọ yìí àwọn kẹ́kọ̀ọ́ wọn bá ti sọ̀rọ̀ Yúróòpù wọ́n sọ Amẹ́ríkà wọ́n sọ Japan fún ohun tí ẹ̀ rántí Áfíríkà làwa ní ara ọ̀ ibi tá a ti bọ̀ yàtọ̀ sí ilé yìí wọ́n pè wá gan adúlára àwọn tó ń dáwọn ọ̀gá wa pé aláwọ̀ bá wọn ṣe lórí ẹ̀rọ Áfíríkà tó fẹ́ tó ní íńtírẹ̀sì sí báwo bá ṣe àmì àwọn láti bẹ̀ so èèyàn náà ló tún sún wa tá a tún lọ sínú òṣèlú orí ká tó dé ní gbogbo ẹ̀ ó kú lórí pé àtúntò ọba ó ṣe pé tí kò bá dẹ̀ dá nìkan gan nǹkan tó ti dá gan tó bá rò pé nǹkan wà tó tún lè fi kún kó tún dá sí kó kún àwọn tó ń ṣe lọ́wọ́ torí àdúpẹ́. a bẹ̀rẹ̀ ní Ìbàdàn wọ́n bí wọn lábẹ́ Òkúta ni wọ́n bí wá sí ní ibi ọ̀gbọ̀n tí wọ́n súnmọ́ ọgọ́ta lọ́láì so wọ́n bí wá iṣẹ́ tó lọ wá sí Ìbàdàn ìbẹ̀ láti bẹ̀rẹ̀ primary school Ìbàdàn àti oko Ìbàdàn àgbè mi ẹ̀gbọ́n láàárọ̀ ní apẹ̀rẹ̀ ìlú lábáyé lọ́nà àkànná so àparí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́ Ìkírun bí láti wá ka secondary school àparí mẹ́ mo lọ sí Ìlà ọ̀dọ̀ gbogbo gbogbo mo ṣe wú ẹ́ ìdíwọ̀ ọdún mọ́kàndínlógún láti parí kúrò ní Ìlà láti lọ sí Ìbàdàn mathematics science la ṣe so maths àbàdìsọ́ tó dáa láti lọ sí Ìbàdàn láti lọ ṣe computer science ẹ̀kọ́ ọmọ pé ẹ̀rọ ayárabíàṣá so first degree wà pé bachelor of computer àṣìṣe díẹ̀ káàkiri àṣìṣe báńkì ọdún mélòó kan I travel out of the country
country lọ sí country mi láti lọ tó ń dá iṣẹ́ rẹ̀ tó rárí pé ọ̀fẹ́ wà bẹ́ẹ̀ àti wọ́n ṣe díẹ̀ mẹ́rin náà ká tó wà lọ ka masters ní Europe ka masters àti tó ṣe PhD ní Europe àti ibẹ̀ ni wọ́n ti ní ìdí iṣẹ́ wa ní America àwọn universities ọ̀kan tó lẹ́ẹ̀kọ́ àdúgbò àti Europe ẹ̀ náà ti wá gbé wa lọ sí America láti lọ ṣiṣẹ́ ọ̀pẹ̀lẹ̀ bí òkú yunifásitì ìgbà tí a tún wá ka àtàtún débẹ̀ àdẹ̀tìrò náà pé jọ́kan torí ọkàn wa mo ṣe sọ ilé ló wà pé a padà sí ilé láti wá dá sí ìkọ́sọ́ kò ṣe pé bóyá àkànmọ́ kọ̀ǹpútà nìkan tàbí nǹkan pàtó ẹ pé a ti wà nínú yunifásitì àwọn pé torí a ti ń fọkàn sí bá ṣe di pé àwọn ọ̀gá táwọn ṣe tó yunifásitì ó ṣe ṣe nǹkan so àtúnkà another masters ní ìgbàdàtẹ̀ tí ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní yunifásitì so bá ṣe rìnrìn àjò ẹ̀yẹ alẹ́ wá gbéra padà látàrí pé orílẹ̀-èdè ṣe ń lọ láti kún àwọn tó ń bá wa ṣe láti tún wa lọ́wọ́ ọ̀nà náà láti fẹ́ gbà láti mú ìpadà wá òfin ìjọba lọ́wọ́ pé àfẹ́lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin tó ga jù lábẹ́ tó ti kékeré aṣòfin àpapọ̀ kékeré so ní bá ṣe padà wá nìyẹn ṣùgbọ́n ẹ̀dá ń ro tiẹ̀. Pé ọdún méjì ní ọdún 2016. ọdún 2016. Ọdún méjì. Ipò aṣíwájú so ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n pé wà máa nǹkan tó kà nínú mọ̀ ṣùgbọ́n nínú pé ó fi pẹ́ di ọ̀jọ̀gbọ́n gbogbo tẹ̀yàn ti ṣiṣẹ́ ó ti mú ọ̀rọ̀ aṣíwájú wá so kò ṣe pé iṣẹ́ tó lọ sínú yàrá kàwé kọ́ nìkan mọ́ ó ti ní àwọn ọmọ ṣe ń ṣètò nínú gbogbo yunifásitì tó máa láti máa dá sí bó bá ṣe ń pẹ́ síbẹ̀ nǹkan tí wọ́n dẹ̀ fi wá jọra wọn ò ní wípé kò ń ṣe iṣẹ́ olùkọ́ni ní yunifásitì àti ní gbogbo ibi èròǹgbà kan náà ni èrò gbogbo ẹ̀yìn tẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ pé káwọn ọmọ ṣe àṣeyọrí so kò ṣe pé nìkan ló ń profit ó ń gé èrè tó ń jẹ ní àṣe gbogbo àpapọ̀ ní so tí mo bá ṣiṣẹ́ tiẹ̀ so máa ń pè ní loose corporate system pé kálukú ló ní ojúṣe tiẹ̀ ọmọ tá à ń kọ́ ní ojúṣe rẹ̀ àwọn tó ń bálẹ̀ ní ojúṣe tiwọn ẹ̀yìn tẹ̀ lórúkọ ẹni tó jẹ́ ọ̀gá pé pírẹsidẹ́ǹtì olójúṣe tiẹ̀ ẹnikẹ́ni ò ṣiṣẹ́ fúnra wọn àfi kẹ́ ẹ para pọ̀ kẹ́ ẹ ṣiṣẹ́ kí dẹ̀dà ṣe lórí wa ni pé àwọn ọmọ wọn kẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n kọ́ tábàwò ti ipò ọba bó ṣe ìlú náà ní àjíwájú so gbogbo èèyàn tó bẹ nínú láti parapọ̀ fún ìlọsíwájú àti ìgbé àlàáfíà ìgbé ayé tó dẹ̀rọ àwọn èèyàn wa so ó fi ara pẹ́ra wọn ṣùgbọ́n ilé bíi tìyẹn náà ni kò ń ṣe ipò tí wọ́n nìkan ìgbàtàbá ti ká wà tó ní tilẹ̀ Yorùbá bí gbogbo òdílé ló kàn ṣojú torí kò sọ ọmọ ọba tí ọba lò tọ́ sí ẹnìkan ni ó jẹ ọba tó gbogbo òdílé ló dúró fún tó gbogbo yín lẹ ní ọba ẹ̀ tó jẹ àdẹ láti lọ́dọ̀ àwọn sọ pé bí ìlú ló ń sin ọba ṣùgbọ́n àwọn àrí pé láti sìn wọ́n ti understand láti ṣe ojúṣe tó yẹ kó o ṣe ẹ̀rọ darí ń lọ síwájú gbogbo. Bẹ́ẹ̀ ni alẹ́nu lọ́rọ̀ lórí ọ̀rọ̀ àṣà wa nítorí àwa máa ń ṣàlàyé gbogbo ìgbà àwọn èèyàn sì dúró pé àwọn fẹ́ kí bí nǹkan táwọn mọ̀ so àwọn ènìyàn ni àwọn èèyàn la ṣe gbé ipò yìí ní àgbẹ̀ àwọn kan ní òun ni òṣèlú ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ máa ti ṣùgbọ́n àwọn òyìnbó amúnisìn tí wọ́n wá wọ́n gbàjọba lọ́wọ́ wa ṣùgbọ́n gbà tí wọ́n lọ mọ̀ dákàrà fún ọba àwọn ọba náà. Andẹ́ àbúrò tọrọ àwà òfin là ń lò sí ẹ̀dẹ̀lẹ̀ ọ̀gá méjì ò lè wà nínú ọkọ̀ kan náà problem ló máa
dá sílẹ̀ so orílẹ̀-èdè wa republic ọ̀dọ̀ presidential system governorship system so ṣáàwá ní gọ́vnọ̀ tó ń pàṣẹ nínú system kan wọ́n gbàgbé pé ọba ni aláṣẹ ní ayé ìgbà tí òyìnbó tí ì dé tó ta nípa àṣẹ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so pẹ̀lú ọba ní ojúṣe rẹ̀ tí pẹ̀lú orí mẹ́wàá oṣù ọ̀dọ́gbé kan tàbí ẹni kò jáwàdé ẹni àmàgbé wọn ni so èmi á rí níbi pé bàbá ń forí orí so kò ṣe gbọ́rọ̀ sí yẹn torí pé kò ṣe pé kò ń gbọ́rọ̀ sí orí adé lẹ́nu ṣùgbọ́n ìjẹ́ ìkẹ́kẹ́ wà tó ní kán gbọ́rọ̀ sí orí adé lẹ́nu torí bí pé ìrọ̀rùfin gan náà ní pàápàá ẹ̀jẹ̀ tí kò bá sí ìlànà tó sọ pé Ṣẹ́gun ní kó pè kó bí Ṣẹ́gun ní kó pè kó bí. ètò túmọ̀ sí pé ìwé òfin lẹ́yìn ní agbọ́dọ̀ jẹ́ àtúnṣe tí ó fi gbé àwọn àṣẹ kalẹ̀ àwọn ìlànà yẹn lẹ̀ tí ó fi gbaṣẹ́ láti máa ṣe àwọn tó ń ṣe ìjọba wa wọ́n ṣe bó ṣe yẹ kó ṣe gómìnà kò ní dá nǹkan ṣe láì jẹ́ kó pe àwọn kábínẹ̀tì rẹ̀ ètò bá yẹ kó gbé lọ lé ìgbìmọ̀ aṣòfin yóò gbé lọ bẹ̀ bẹ̀ẹ̀ jẹ́ nǹkan kan wà tó sọ pé kí gómìnà ó bi ẹnìkan ní nǹkan tàbí kí chairman local government ó béèrè nǹkan ṣé ó ti rí so lé níwọ̀n pé wọ́n fi ṣe ṣùgbọ́n wọn gbọ́dọ̀ wó òfin kí gómìnà ó dìde ní ìsẹ́dà gómìnà kí ló dé nígbà Ẹbùrù ló bá mi mọ́nà bẹ̀ ìgbà wo ló lọ bí Ẹbùrù ṣùgbọ́n gómìnà àwọn aṣòfin tí òfin sọ pé kí n bi léèrè ṣé o ti rí báyìí àwọn aṣòfin tí òfin sọ pé kí n bi léèrè àwọn ni wọ́n tẹ́ kì í ṣe báyìí gẹ́gẹ́ bí oníwádìí researcher olùkọ́ àpéjọ gbogbo àwọn pọ́tà àti bá ṣe ń ṣe ẹ̀ báwo la ṣe fẹ́ gbé wọ ọ̀rọ̀ lọ́ba la ṣe dá ìtàkùn the Center for Rural Affairs and Community Development torí ìyẹn fi orí ọ̀fẹ́ lẹ̀ fún wa láti lè mọ̀ ṣe àwọn ìwádìí lórí ọ̀rọ̀ owó ní ìlọsíwájú ló ṣe lè bá ìgbèríko àti báwo ni ìbálòpọ̀ community ló ṣe máa lè ní ìlọsíwájú. Aláyélúwà Ẹbùrù ti ilẹ̀ ìgbà kábíyèsí o tí abáníkáwò gbogbo tẹ̀ kálẹ̀ lọ́kọ̀ kejì sóti wá máṣíìnì wa tí ó jẹ́ lórí fún tàbí tó jẹ́ lórí Aláyélúwà. bẹ́ẹ̀ ni lóòótọ́ ibi tá a lọ sí jìnnà ṣùgbọ́n ló wá ń dán àwọn bí ìlọsí àárí èsì tó dá àrígbà àwọn ìpèníjà pọ̀ nínú ìjọba ẹgbẹ́ta tó jọ dẹ́bùdàmí inú wa máa ń dùn torí kó fi àyè lẹ̀ fún wa láti máa jíròrò ní gbogbo ọ̀gá bí mo ṣe wà ní ìsìn bá nìkan ṣe ní Ìwó bá fi mọ méjì kọ́ méjì mẹ́ta ti ṣe é ṣe bá fẹ́ béèrè nǹkan lórí àkọ́kọ́ tèmi fẹ́ ṣe ó ṣe kí n mọ àwọn ọba wa méjì mẹ́ta tó ti ṣe ìlú ẹ̀ tọkàntọkàn ni wọ́n fi ràn mí ní ọwọ́ nípa ìparapọ̀ ẹ̀rọ jẹ́ kí gbogbo wa ní ẹnu kan so nǹkan tó ń ṣe mí ló ń ṣe ọba ló ń ṣèlú mi tó ń ṣèlú mi ló ń ṣèlú mi ló ń ṣèlú tó gbogbo wa bá parapọ̀ pé ẹ dákun ẹ gbà wá nígbà táwa bíi àdélọ́gọ́rùn-ún làbá sọ pé kọ̀ọ̀kan náà ló máa ń ṣe wá àwọn jẹ́ kí ẹnu ṣùgbọ́n fẹ́ pé o sọ tiẹ̀ lọ́tọ̀ owó tèmi lọ́tọ̀ owó tèmi lọ́tọ̀ ohun yẹn jákè ṣùgbọ́n àpapọ̀ ẹ̀ṣọ́ òkèèrè mú yẹn wá nípa ti Center for Rural Affairs ló bá ṣe sọ pé adálẹ̀ láti máa ṣe ìwádìí láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ṣe àwọn program ẹ̀ ní conference kan tá a máa ń ṣe lọ́dọọdún pè ní Small Towns and Rural Development Conference STANDEC. Ṣé ẹ ti ṣe lọ́dún 2020? Ó tọ́jọ́ méjì tá a ti ṣe torí ààyè sòkòrò dé affect wa ọ̀tún ra máa ń ṣe ló máa ń tóbi wọn máa kó àwọn professor wa kó wọn sọ̀rọ̀ àwọn àkórí kan tó ṣe pàtàkì àgbà plan lórí àkórí tá a máa ṣe lọ́dún ìlànà ọlọ́run á ṣe lọ́dún tó ń bọ̀
ìpínlẹ̀ máa ń wá ní gbogbo ìgbà pẹ̀lú àwa tí a wà ní ipò ọba orílẹ̀ Yorùbá, ṣùgbọ́n nǹkan tó jẹ́ kókó níbẹ̀ ni wípé àṣà Yorùbá ó ti lúmọ́ pọ̀ mọ́ ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé, olúmọ̀ ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé, and ibi tí wọ́n bí púpọ̀ ní wá sí ní ẹ̀sìn tí à ń ṣe. Tó bá wo ẹ̀sìn Kristẹni àti àwọn àṣà kan níbi tó ti wá wáyé tó jọmọ́ ara wọn, báwo ẹ̀sìn Mùsùlùmí àti àwọn àṣà kan níbi tó ti wá tó jọmọ́ ara wọn, so bẹ́ẹ̀ náà ní tiwa ṣe rí. Ṣùgbọ́n púpọ̀ nínú ẹ̀sìn tá a gbà, ẹ̀sìn yẹn nìkan ni àwa ní àṣà Yorùbá tó ó máa ń difficult, àmì púpọ̀ nínú ọ̀pọ̀ táwọn ẹ̀sìn yẹn ń sọ tó bá wo àṣà tiwa ṣètò ẹ pé ẹ̀sìn wà nínú ẹ̀ àtàkù wa. So ìtumọ̀ tí kálukú fún àwọn ẹlẹ́sìn kan wọ́n wo pé àwọn ẹ̀sìn tiwa òrìṣà ni, pé òrìṣà ni wọ́n pé ẹ̀sìn tí àwọn ẹ̀sìn tẹ̀ sọ pé wọ́n ṣe òrìṣà pé ó máa difficult, ṣùgbọ́n kọ́lọ́ kó fi ọ̀nà rẹ̀ hàn wá, kó fọ̀nà rẹ̀ hàn wá. Fún àwọn tí wọ́n bá ní ìyọ̀ǹda là ń gbé àṣà ga, so àṣà bí mo ṣe sọ gbogbo àwọn àṣà wa mo ṣe tá a bá ní ẹ máa sọ ìlú tí wọ́n bá tú ẹ tó bá kéèsì ara nígbà tá a bá ṣe àṣà a ní àṣẹ sí mo ìlú tó wọ́n ara wọn bẹ́ẹ̀ ní ẹ̀ ṣe gbogbo àṣẹ gbogbo lọ́wọ́lọ́wọ́ tá a bẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ wọ́n gbà gbogbo ní abẹ́ ìbáni bíbá rẹ̀ ó ní igbá kan dáadáa ní ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọjọ́ tó ìdáàbò orílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbà wa ń lọ sí orí òkè torí ìkan lára àwọn òkè yẹn ìgbà tó ń ṣe kan kò tí ní nǹkan tá a máa ṣe ní ọkàn. So àṣà ni bẹ́ẹ̀ sì ni ó ní ẹ̀sìn ní inú, ṣùgbọ́n a ti fi ìgbàgbọ́ làwọn ṣe. Àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹn wọ́n ń ṣe é, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò wa gẹ́gẹ́ bí ọba a ní láti jẹ́ kí àṣà yẹn kó parun. Wípé kí a máa ṣe gbogbo nǹkan bàbá ṣe torí gbogbo àwọn ìṣòro téèyàn gbúdọ̀ ní tá à ń jẹ́ tí orílẹ̀-èdè kọjú sí ó ní nǹkan ṣe pé àti gbàgbé ẹ̀yìn, so gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ má yẹ ká pa